Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì mi yìí níbi tí mo ti ń ṣàlàyé bó ṣe lè ṣe calculus láàrin ìṣẹ́jú 5. Lónìí màá máa tẹ̀síwájú níbi tí a parí fídíò eléyìí tó kọjá sí, ṣùgbọ́n lónìí a máa ṣàlàyé bó ṣe lè lo product rule. Má gbàgbé pé nínú fídíò tó kọjá mo ṣàlàyé fún ọ wípé àwọn ọ̀nà oríṣiríṣi tó lè gbà gẹ́gẹ́ bí tá bá ní product tí function rẹ tó bá wáyé ní in terms of quotient that is division tó jẹ́ pínpín tó dẹ̀ ṣì wá ní agbọnrin function of function ló máa lo àwọn formula yìí, so mo lérò pé o ò gbàgbé wọn. Ṣùgbọ́n lónìí màá fún ọ ní àwọn àpẹẹrẹ eléyìí tó lè lò, eléyìí tó dẹ̀ sì fi lè solve product rule náà gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Alákọ̀ọ́kọ́, find the derivatives of the following. Number 1, I have y is equal to e raised power s cos x, y is equal to s square plus 3 tan x. So má gbàgbé pẹ̀lú ohun tí mo sọ nínú fídíò tó síwájú, ó rí pé tó bá wo àwọn méjèèjì yìí, àkọ́kọ́ náà jẹ́ n béèrè lọ́wọ́ rẹ ṣó o lè lo quotient rule fún, ó rí pé a lè lo quotient rule fún torí kíni, torí pé function wọn ò wá yé ní in form of fraction. Ó kù pé ṣó o lè lo product àbí function of function tàbí chain rule fún ìkan nínú àwọn méjèèjì, ṣó o lè lò wọ́n fún. Ó rí pé tó bá wò ó, chain rule ò lè wọlé torí àwọn function yìí a ní wọn lọ́kọ̀ọ̀kan ni, ó rí pé e of x function kan ni, cos x náà function kan náà ni, product wá dá wọn láàrin. So fún ìdí eléyìí o máa lo kíni o, o máa lo ohun tá ń pè ní product rule. So má dẹ̀ gbàgbé bó ṣe máa ṣe leléyìí, òun ni pé nígbà tó jẹ́ pé function méjì ni, ó mú function rẹ kan, ó fi kan ṣe u, ó mú function kejì ó fi ṣe v. Ó rí pé n tá fi ṣe u níbí báyìí òun ni e raised power s, ó wá differentiate ẹ̀ du dx. Ó rí pé tó bá differentiate e raised power s pẹ̀lú tí mo ṣàlàyé fún wa nínú fídíò tó kọjá ní standard derivative, derivative of e raised power s is also e raised power s. So function ẹlẹ́ẹ̀kejì eléyìí tó fi ṣe v, ó rí pé v wa òun ni cos x, ó tún differentiate òun náà dv dx. Derivative of cos x pẹ̀lú tí mo ti sọ síwájú òun ni kíni o, minus sin x. Ní tí mo ṣe ni pé mo fi function alákọ̀ọ́kọ́ mo pè ní u, mo pe function ẹlẹ́ẹ̀kejì mo pè ní v, mo wá differentiate ọ̀kọ̀ọ̀kan wọn, mo differentiate u, mo differentiate v. So lẹ́yìn náà ń wá fi sínú formula mi. Tó o bá gbàgbé pẹ̀lú tí mo sọ ṣáájú náà ni pé tó bá ní function of function báyìí tí y rẹ bá jẹ́ uv, tó jẹ́ pé àjọṣe tó wà láàrin u àti v òun ni multiplication, then your dy dx kí ni ó máa jẹ́, òun ni pé kí ni o, differentiate alákọ̀ọ́kọ́ fẹlẹ́ẹ̀kejì lẹ̀ bó ṣe wà plus differentiate ẹlẹ́ẹ̀kejì falákọ̀ọ́kọ́ lẹ̀ bó ṣe wà, kò nídìí kó dára rẹ láàmú. Even tó bá fẹ́ kọ́ òun náà ni pé kí ni o, differentiate alákọ̀ọ́kọ́ which is e raised power x àbí, fi ẹlẹ́ẹ̀kejì lẹ̀ bó ṣe wà that is v, so òun ni cos x, plus differentiate ẹlẹ́ẹ̀kejì òun ló fún wa ní minus sin x falákọ̀ọ́kọ́ lẹ̀ bó ṣe wà which is e raised power x. Ìtumọ̀ formula eléyìí tá a kọ leléyìí. So tó bá dẹ̀ fẹ́ lò báhun, so o lè lo formula rẹ directly. So ó mean pé your v yóò máa jẹ́ kí ni o, cos x multiply by what is your du dx, e raised power x, then plus what is your u, ó rí pé u wà ní e raised power x, then the v dx is what, minus sin x. Tó bá tún àwọn eléyìí tó bá tún wọn tò yóò jẹ́ e raised power s, mo gbé e raised power s síwájú tó bá papọ̀ pẹ̀lú àwọn function yòókù cos x, so then minus e raised power s sin x. Ó rí pé nǹkan kan ó common láàrin àwọn méjèèjì tí ń ṣe e raised power s, kò lè gbé jáde, so yóò máa fún ọ ní cos x then minus sin x, kò jù báhun lọ.
óyá ẹlẹ́ẹ̀kejì ó rí pé tó bá wo ẹlẹ́ẹ̀kejì náà dáadáa so eléyìí tí ń ṣe x squared plus 3 tan x squared plus 3 y is equal to x squared plus 3 tan x. Jẹ́ n béèrè lọ́wọ́ rẹ̀ ìjà lè lo quotient rule fún ó rí pa lè lò fún torí kíni torí function wa kò wáyé ní in terms of fraction. Ṣé a lè lo quotient ṣé a lè lo function of function tàbí product rule? Ó rí pé èyí tó súnmọ́ jù tá lò ńbẹ̀ òun ni pé kíni o product rule torí function méjì ọ̀tọ̀ọ̀tọ̀ la ní so ti yé wa báhun. So n tí mo wá lò ó ṣe ni pé ó kọ́kọ́ fi function alákọ̀ọ́kọ́ ó fi ṣe u ó fi function ẹlẹ́ẹ̀kejì ó fi ṣe v. So function alákọ̀ọ́kọ́ tó fi ṣe u yun ó tún differentiate ẹ̀ du ds. Ìtumọ̀ du ds ni pé à ń differentiate u wa with respect to x yóò máa fún wa ní 2x má gbàgbé constant derivative of constant is 0 pẹ̀lú ohun tá a ti ṣe síwájú. Then ó differentiate v náà pẹ̀lú ohun tí mo ti kọ fún yín síwájú òun náà ni pé derivative of tan x is what? Sec square x is equal to sec square x. Ó wá fi sínú fọ́múlà wọn má gbàgbé fọ́múlà yẹn bí mo ṣe ní kó há lórí Yorùbá òun náà ni pé kí ni o differentiate alákọ̀ọ́kọ́ fi ẹlẹ́ẹ̀kejì lẹ̀ bó ṣe wà plus differentiate ẹlẹ́ẹ̀kejì fi alákọ̀ọ́kọ́ lẹ̀ bó ṣe wà ó wá fi irú eléyìí ó fi sínú fọ́múlà rẹ̀ ó rí pé v wa òun ni kí ni o our v is equal to tan x your du ds yóò máa jẹ́ x square plus 3 then plus kí ni u wa x square plus 3 then your dv ds is sec square x. Tó bá tún wọn kọ ó di pé yóò máa fún ọ ní x square plus 3 mo ti ṣàṣìṣe kan bí ẹ má bínú ó rí pé du ds wá ń bí báyìí òun ni 2s 2s then plus kí ni u mi x square plus 3 then dv ds x square x. So ó mì pé eléyìí ó jẹ́ kí ni o eléyìí ó jẹ́ 2x tan x plus x square plus 3 sec square x. Eléyìí ni answer rẹ̀. Báyìí ni ó ṣe máa lo function tó jẹ́ function tó jẹ́ product rule báyìí ló ṣe máa ṣe. Má gbàgbé tí mo sọ ṣáájú òun ni pé tó bá ní function eléyìí tó jẹ́ pé kí ni o àjọṣe tó wà láàrin wọn òun ni product òun ni pé ó mú function rẹ̀ alákọ̀ọ́kọ́ ó differentiate ẹ̀ ó mú function ẹlẹ́ẹ̀kejì náà ó differentiate ẹ̀ ó wá mú derivative alákọ̀ọ́kọ́ ó fi function ẹlẹ́ẹ̀kejì lẹ̀ bó ṣe wà plus derivative ẹlẹ́ẹ̀kejì ó fi alákọ̀ọ́kọ́ lẹ̀ bó ṣe wà. So ǹjẹ́ tí o bá gbádùn fọ́nrán yìí dákun bá mi subscribe kó sì bá mi fi ránṣẹ́ sí àwọn èèyàn rẹ náà. Mo tún ti ṣe àwọn fídíò lóríṣiríṣi ní Yorùbá náà gbìyànjú láti wò wọ́n kó sì bá mi like wọn. Wọ́n máa pàdé rẹ nínú fídíò eléyìí tó ń bọ̀. O ṣeun.